ọ̀kan lára àwọn ọ̀daràn àti apààyàn ìyẹn àwọn Fúlàní ajínigbé àti apààyàn tíjọba fún lórúkọ báńdíìtì ìyẹn Isiya Quashin Garuwa tó jẹ́ gbajúmọ̀ ọ̀gá báńdíìtì ní ilẹ̀ Haúsá tó tún jẹ́ ọ̀kan lára àwọn tó ti fẹ̀mí ọ̀pọ̀ èèyàn ṣòfò lórílẹ̀‐èdè Nàìjíríà wọ́n àti sọ̀rọ̀ lórí ìpànìyàn tí ó ń ṣẹlẹ̀ táwọn èèyàn tí wọ́n ń ṣe káàkiri orílẹ̀‐èdè Nàìjíríà bẹ́ẹ̀ ló ti sọ ọ̀nà àbáyọ lórí ètò ààbò náà àti nǹkan tí ó lè jẹ́ kí gbogbo ìpànìyàn àti ìjínigbé tóun àtàwọn èèyàn tó ń ṣe kó dáwọ́ dúró lórílẹ̀‐èdè Nàìjíríà. Kì í ṣe ìròyìn mọ́ wípé láti bí ọ̀sẹ̀ mélòó kan sẹ́yìn ní ètò ààbò orílẹ̀‐èdè Nàìjíríà ló ti wá burú kọjá sísọ báyìí o, ṣùgbọ́n lọ́sẹ̀ tó lọ lọ́rùn ní gbogbo ẹ̀ wá ń dojúrù nígbà tí àwọn báńdíìtì náà tán ya wọ iléèwé Girls Comprehensive College tó wà ní ìlú Maga ní ìpínlẹ̀ Kebbi tí wọ́n jí àwọn akẹ́kọ̀ọ́ obìnrin bíi 25 gbé lọ. Bẹ́ẹ̀ ni wọ́n tó wọ inú ṣọ́ọ̀ṣì Christ Apostolic Church Òkè Ìṣẹ́gun tó wà ní ìlú Eruku ní ìjọba ìbílẹ̀ Èkìtì ní ìpínlẹ̀ Kwara tápàyàn 3 tó tún gbé èèyàn 42 gbé wọnú igbó lọ. Nínú ọ̀sẹ̀ kan náà tó ya wọ iléèwé St Mary Catholic School tó wà ní ìlú Papiri ní ìpínlẹ̀ Niger. Níbẹ̀ ni wọ́n ti jí àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ tán lé ní 300 ni wọ́n ti jí wọn gbé wọnú igbó lọ. Gbogbo eléyìí ló jẹ́ kí ariwo sọ lórílẹ̀‐èdè Nàìjíríà táwọn èèyàn fi mọ̀ pé ètò ààbò Nàìjíríà ó ti wá dójú ẹ̀ báyìí o. Ṣùgbọ́n lọ́jọ́ Ẹtì tí í ṣe ọjọ́ Friday ọ̀sẹ̀ tó kọjá ní ọ̀kan lára àwọn ọ̀gá báńdíìtì tó ń pààyàn kiri tán jiyàn gbé kiri tán sì ń da orílẹ̀‐èdè Nàìjíríà láàmú ìyẹn Isiya Quashin Garuwa inú mà tú àṣírí lórí ètò ààbò Nàìjíríà lásìkò tí ó lọ ṣe ìpàdé pẹ̀lú alága ìjọba ìbílẹ̀ Bakuri ní ìpínlẹ̀ Katsina àti àsìkò tí ó ń dá èèyàn 37 tí wọ́n jí gbé tí wọ́n ń dá wọn padà lẹ́yìn tí wọ́n ti sanwó fún wọn tó bá wọn dúnàdúrà. Ìní Isiya Quashin Garuwa ló mà tú àṣírí nígbà tó ń kó èèyàn 37 tí wọ́n jí gbé náà tó ń dá wọn padà fún ọ̀nàrẹ́bù kan nílé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Katsina ìyẹn ọ̀nàrẹ́bù Abdulrahman Ahmad Kandarawa. Ìní Isiya Quashin Garuwa jẹ́ kó di mọ̀ pé ètò ààbò Nàìjíríà ó ní àfi kí wọ́n bá àwọn jókòó kán bá wọn dúnàdúrà nítorí pé àwọn náà ò fẹ́ wàhálà. Ó ní bíbẹ̀ kọ́ bíjọba Nàìjíríà bá rò pé wèrè là ń fi ń wo wèrè tàbá gidi làwọn lè fi ṣe ọ̀rọ̀ náà. Ó ní kò sí ọ̀nà àbáyọ kankan nínú eléyìí nítorí pé kò ní sí ìsinmi fún àwọn yóò sì tó máa jà lọ ní bíjọba bá ń fi agídí tàbí tó fẹ́ máa pa àwọn nípakúpa. Isiya Quashin Garuwa ní béèyàn bá jagun gan ní gbogbo àgbáyé níbikíbi ó ní lẹ́yìn tán bá para wọn tán ó ní kí ló máa ń gbẹ̀yìn. Ó ní ìpàdé náà ni wọn yóò padà jókòó wọn yóò jọ dúnàdúrà láti yanjú ogun ni. Ó ní kí ló dé tí wọn wá lè ṣe lè lórílẹ̀‐èdè Nàìjíríà kán pe àwọn báńdíìtì kán bá wọn ṣe ìpàdé láti dáwọ́ dúró. Ó ní ṣùgbọ́n bíjọba Nàìjíríà bá ní agídí làwọn fẹ́ lò àwọn fẹ́ ṣígi ogun fáwọn ni. Ó ní kán nìṣó wọn yóò bá wọn wájú eléyìí ò ní ràn kankan ṣùgbọ́n ó ní báwọn bá jọ pe ìpàdé àlàáfíà nítorí pé àwọn náà ò fẹ́ wàhálà mọ́. Ó ní gbogbo ẹ̀ yóò lójútùú.